rí màá ní local government máa jẹ́ mọ́lọ́sùn. ṣé nínú ìtàn ìṣèjọba ní ìpínlẹ̀ Nàìjíríà ìjẹ́wé wáyé ní ìgbà àkọ́kọ́ rèé tí bàbá mi tù ní ṣiṣẹ́ àtijọba òkè tó ṣokùnfà ẹ̀ àtijọba ìsàlẹ̀ tó gbáráyè báyìí tó jàgbàjàgbà táwọn afẹ́ṣe ibi tó ń dẹ́kun láàbò ẹ má dẹ́kun láàbò tẹ́ ẹ bá dẹ́kun láàbò àwọn tí ò yẹ kó wọlé ló máa wọlé ẹ jẹ́ àfi ẹ̀hónú àti dúdú wa hàn láti dìbò mo kí ẹ̀rí alọ́jà má fi gbèdò kọ́ ìfẹ́lẹ́ nù àwọn tí ò yẹ ló máa wọlé àbọ̀dọ̀ kakùnrin àbọ̀dọ̀ jáde láti dìbò fọ́wúlà ilé sínkù kí mẹ́wàá ń mẹ́wàá kí mẹ́wàá ń mẹ́wàá kí mẹ́wàá ń mẹ́wàá operation 10-10 tá a bá ti bẹ̀rẹ̀ ń sìn kò sí kòtòkòtò lè dá ìkéjì mo sọ ní ìlà mo sọ ní kiri wọ́n ní kí n má sọ púpọ̀ gbọ́ àwọn tó gbọ́ ti gbọ́ ẹjẹ́ àlọ́mọ bá àwọn àgbà lè wá sọ̀rọ̀ àwọn àgbàgbà obìnrin